wàláì tàláì sọ dasílá ìlàwà máa sọ àṣírí kan fún yín níbí lónìí ẹ tó bá ní Sheikh Adam ṣe wòlíì ni 1991 ni Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀ bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísìn tá a bá ti wà off camera àmọ́ sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ìgbà náà la máa gbọ́ tuntun lọ́dọ̀ àwọn ìyá wa Markazi tí máa yàyàn lẹ́nu tí wọ́n máa béèrè pé ṣé kí ó ta ké làwọn náà ké ṣé Qur'an ẹyọ kan tí gbogbo wa kà yẹn làwọn náà ń kà níbo ni wọ́n ti ń gẹ̀ẹ́tì àwọn òrùrí yìí níbo ni wọ́n ti ń gẹ̀ẹ́tì tó bá dẹ̀ ti tẹ̀lé Ọlọ́run wí ànábì wí tẹ́pọ̀ lórí àfọ́ ìlú fẹ́ mọ̀ tẹ̀lé kiri àbùkàn fẹ́ mọ̀ jẹ́ ìmáà wallahi kó jẹ́ professor yálà inú Arabic language ni o àbí inú Islamic studies àbí inú hadith àbí tafsir tó bá ti lè tẹ̀lé sunna wallahi wa máa sound stupid ni o kò síbò ibẹ̀ ṣe o. So ẹ wo Dr. Awal Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ìwọ náà tó bá jẹ́ Markazi tó sì jó ní kéwú tí Kùránì dẹ̀ yẹ bá wa sọ bóyá ọ̀rọ̀ yìí ó bá ìsìn lọ kò dẹ̀ tako Kùránì bismillah. wàláì tàláì sọ dasílá ìlàwà máa sọ àṣírí kan fún yín níbí lónìí ẹ tó bá ní Sheikh Adam ṣe wòlíì ni 1991 ni Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀ bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísìn tá a bá ti wà off camera àmọ́ sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. ṣé wàá dá mọ̀ ọmọjọ́ tí wọ́n kú wọ́n sì kọ́ kalẹ̀ ẹ ṣe wá pẹ̀lẹ́ náà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ tú Kùránì tán láìpẹ́ yìí ok so gbà tẹ́ ẹ débi wa ma tadri nafsun bi ayyi ardin tamut kí lẹ kọ síbẹ̀ ẹ̀mí kan ò mọ ilẹ̀ ibi tí ó kù sí ẹja mọ̀ ṣíṣe àdámọ̀ kọ síbẹ̀ pé báwọn ṣe ń lọ yìí o London làwọn kù sí o aago báyìí làwọn kù ẹ̀sọ́ déètì ìbò náà kọ síjọ́ òun náà kọjá ni ẹ̀yìn àyìnjú náà lẹ́fẹ̀ẹ́ yin bàbá ni tó fẹ́ ẹ wá fẹ́ torí ẹ̀kẹ́ tako Qur'an kí wàá lẹ tú sínú Qur'an gbàdá wa ma tadri nafsun madha taksibu ghadan kí lẹ tú síbẹ̀ ẹ̀yin kí ni yẹn lọ ṣe pẹ̀lẹ́ Islam ti kọjá gbogbo wọn tẹ́yìn fẹ́ sọ ẹ̀sìn dáyìí náà jẹ́ bí à ń jà sí àgbà àwa la kọ́kọ́ dálẹ̀ ilé kí wa ló dáa jù àfa wa dáa jà fáwọn lọ àfa àwọn ò lè pé àfa wa lọ́mọ ẹgbẹ́ ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n mùdírù wa ni wọ́n bẹ́ẹ̀sì ní tí wọ́n tún yẹn nìkan ò tún rí àwọn làáfà gbogbo ayé ó ṣe jẹ́ bí wọ́n náà yìí ẹ̀yin ò ní tìjú ni ó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà mọ́ ń bá yín àwọn tó wá ní ìtumọ̀ nú ẹ̀sìn tẹ́ẹ̀ lè sọ lọ́dọ̀ àwọn onímọ̀ ká má fojú burúkú wò yín èyí tó yẹ kán fún yín fọnù gan kán fún yín fọnù dànù pé gbẹ́nu ẹ sọ́njọ́ àwọn lẹ́yìn fi ń ṣe fáàrí kiri lẹ́nu ó mọ̀ ṣe o afá Awal ṣe bẹ́ẹ̀ ní ẹ lọ Saudi afẹ́ mọ̀ gan ṣe kọ́ọ̀sì wọlé ṣe gẹ́gẹ́ náà so ẹ lọ Saudi ẹkẹ́kọ̀ọ́ Saudi àwọn British tó wá train yín ṣẹ̀yìn náà wọ́n fẹ́ mọ́ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́gbẹ́ tó bá bí yín proof àti reference pé ṣe lè make sense ẹ̀ ní lè defend ẹ̀ ṣé àdámọ̀ kọjọ́ tó fẹ́ kú kalẹ̀ as what sáwọn kẹ́kẹ́ dẹ̀ wà pé kì í ṣe karama o ìhánà nìyẹn o gbogbo ẹni Ọlọ́run tá a bá fẹ́ ròyìn tí tá a bá fẹ́ fi ròyìn ẹ bá ti tako Qur'an tó tako làákàyè tó ṣiṣẹ́ tó dẹ̀ ti tako sunnah Nabi wallahi àyẹ̀pẹ̀rẹ̀ ẹni ẹni kíkẹ́ ní bàbá kan kìíní kan ẹnìkan ò kírun ẹnìkan wọn lọ kírun Mẹ́kà bàbá kan wọn máa ń fa obìnrin lọ́yàn káàkiri bàbá kan máa ń jẹ búrẹ́dì lọ́sàn-án àwẹ̀ gbogbo dáradára ẹ̀kọ́ ń bẹ̀ ìgbà alábẹ́sẹ̀ yẹn dálẹ̀ Yorùbá ṣé tẹ̀ tí wàá fìyẹn kí Sheikh Adam àgbà wọn láàfà àbí wọn ṣe dáadáa wọn mọjọ́ ku wọn àsìwò Ànábì sallallahu alaihi wasallam gan wọn kò declare jáde rí sallallahu alaihi wasallam ṣe Sheikh Adam nígbà kò dẹ̀ yà wá lẹ́nu náà pàtẹ́kù tí ń fi wọ́n wé Jack Mọ́lù kàtẹ́ níyẹn ń sìn yìí ó kàwé tí ó kọ́ṣẹ́ tí ó kéwù tì ní tiẹ̀ DSS 3 lòun ní ẹ̀yin tó wá gba PhD iṣẹ́ tí bàbá wọn ṣe àfàànábì Ọlọ́run mi ò ṣe yẹ̀sẹ̀ alúnáka náà sọ bẹ́ẹ̀ so ẹ̀yin tẹ́yìn tó wá ní exposure ẹ kàwé débi tẹ́yìn kàdé ẹ kẹ́kọ̀ọ́ débi tẹ́yìn kàdé rádà wọ́n tún wá train yín lọ́dọ̀ àwọn òyìnbó táwọn kì í gba ìròrí tó ti dọ̀tí tó ti dípẹ̀ta ẹ̀yin náà tó wá dé ẹ̀dẹ̀ sọ tó tako ẹ̀sìn wa so káwọn èèyàn máa wò yín because you are a doctor PhD holder kò lè work Sheikh Adam lọ́dọ̀ wà lálẹ́ àyìn wà ras àmẹ́yìn tẹ́ ẹ fẹ́ máa fi bàbá oníbàbá cash out tẹ́ ẹ kàn fẹ́ máa fi wọ́n tajà tí ò ṣe ṣàpọ́nlé bàbá yẹn like seriously ṣàpọ́nlé Sheikh Adam àbí irú kí ni ká pè lè nísìn irú kí ni ká pè yẹn àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ ṣe yẹn kò make sense o wallahi alazim kò make sense ṣé ẹ̀dá mọ̀ ọjọ́ tí wọ́n kú ìjọ wo ni ẹgbẹ́ writing yẹn jáde àtijọ́ tó kọ́ síbẹ̀ pé déètì báyìí làwọn kú ní aago 11 ààbọ̀ gẹ́gẹ́ ní ọ̀ndì báyìí níjọ báyìí láàyè báyìí àwọn òpin tọ́lọ́ fi jọ́lọ́ nìyẹn ànábì kò mọ ẹnìkan kò mọ rí tẹ́lẹ̀ èyí dẹ́mọ̀ àtàrà yín Imam Ghazali kan oníkìní kan ó wá dirẹ̀ ó wá fi lóòtì kan lẹ̀ gbogbo wa ràn yẹn kò í ṣe ẹ̀sìn wa ṣé ká dáwọn dẹ̀kọ́ lọ́wọ́ wọn sí wa lókùn bàtẹ́ bá mọ̀ yìí pé wúrúwúrú ilẹ̀ ìwúbẹ́ lè máa fi polówó àwọn bàbá ìfún wa ẹ dànù ànábì gani látòtòrò ni ẹ mọ yìnyín mi lẹ́yìn àyìnjú ẹ lè yín bàbá láìṣẹ̀ mọ́ pé láìṣẹ̀ mọ́ kí n tí ì ṣe tiwọn mọ́ náà wọn kọjọ́ tó fẹ́ kú kàlẹ́ bọ́nà ti rí ta ló fi mọ̀ wọ́n nígbà tí Ọlọ́run bá àlékè ọlá ń sọ fúnra rẹ̀ ẹ̀mí kan mọ́tà tẹ́kisì bùkálà kí ni ó ṣẹlẹ̀ sí ẹ lọ́la pàpà ta ló mọ̀
ọ̀kì tí wọ́n á choose láti kú sí Nàìjíríà nígbà tó ọmọ ọjọ́ tí wọ́n kù kẹ́kọ́ kó fi mílẹ̀ ń bì ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe tó o bá ti ṣe sọ́nà wàlọ́hì kó o jẹ́ professor wà á mọ sound stupid ni o àbí tó bá fẹ́ máa fi kéwù tiẹ̀ support ẹnìkan tí ò ní túmọ̀ nú ẹ̀sìn wàlọ́hì wà á mọ sound stupid. Dr. Awal apèyìn sàkíyèsí nìyẹn èyí tẹ̀ ṣe yìí kò pọ́n ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ yín àti Kùránì tẹ̀ ṣe tú àfi tá pé jùkújù lẹ̀ tú síbẹ̀ fáwọn mùsùlùmí lókù afẹ́ mọ tẹ̀ tú síbi fani àfínẹ́yìn àdẹ̀fẹ́ mọ bí tẹ̀ tú síbi wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kò mọ̀lẹ̀ tí kò mọ bí tí ó kù sí ǹjẹ́ nípa òun nímọ̀ ń pẹ̀ ẹ jẹ́ kó ń bí ilé ilẹ̀ tí mọ́ ìmọ̀kọ́lé ilé ìtẹ́ ń bá kiri o kí wọ́n mọ̀ jánu kiri lásán o Sheikh Adam ala al-ayn wa ras ṣé kọ́nà bá wà kẹwọn ya rabbana ya ilahi ighfir li shaykhi li alori alhiqihu bi salihina fi zumratil mursalina. Assalamu alaikum.